ènìyàn bẹ́ẹ̀ bá dagbọ́n ẹ má ta mí bẹ́ẹ̀ bá dòdò ẹ má má gbé mi lọ. ènìyàn ẹ má gbé mi kọlù àwọn tó fẹ́ràn mi. inú gbogbo ayídáyé yìí ó wà lálá ẹ jẹ́ soft kí lẹ wí. ìyìn Ọlọ́run ni ó máa wà lẹ́nu mi ó títí láéláé. ẹ máa fọ́ jígí ọwọ́ mi ẹ máa fọ́ jígí ọwọ́ mi bí mo bá ṣẹ̀yìn kẹ́ ẹ foríjì mi bó bọ́ọ̀lù lẹ̀ fọ́ àjọdò àdálẹ́ tó rọ́pọ̀ èèyàn ló ń jẹ́ òlàkàtà mi. ènìyàn bẹ́ẹ̀ bá dagbọ́n ẹ má ta mí bẹ́ẹ̀ bá dodo ẹ má má gbé mi lọ. ènìyàn Hi, I am Olusegun Daramola Ajidara Omulero Oluaye Gospel, King of Gospel lyrics and percussion oriented music, member of Board of Trustees Celestial Performing Artists Association of Nigeria. Emire ṣàlàfíà ni mo bá yín. Abími bí wọ́n ṣe ń bí nọ́mà ọmọ abími sínú ilé bàbá àti ìyá tí wọ́n jẹ́ tailor. Bàbá mi jẹ́ tailor, ìyá mi jẹ́ tailor. I was born in the 70s. Bàbá mi jẹ́ èèyàn tó yẹ pé ó lákíkanjú iṣẹ́. Mo ní àwọn àbúrò lẹ́yìn. Later, bàbá mi padà di pastor. Wọ́n fi máa ń pè mí ní ọmọ bàbá pastor. Bàbá mi di pastor. Pẹ̀lú májẹ̀mú ìpè tó wà lórí ẹ̀. Bàbá mi ní church. Inú gbogbo ayídáyé yìí ó wà lálá ẹ jẹ́ soft. Mo lọ sí ilé ìwé àkọ́bẹ̀rẹ̀. Mo kàwé níwọ̀n bá bọ́ ṣe ń kà. Mo lọ ilé ìwé gíga. Mo kàwé níwọ̀n bá bọ́ ṣe ń kà. Ìwé gíga náà mo kà bọ́ ṣe ń kà níwọ̀n bá torí mo ní àfojúsùn láti jẹ́ nǹkan míì yàtọ̀ sí tí mo jẹ́ lénìí. Mo ní àfojúsùn láti jẹ́ nǹkan míì yàtọ̀ sí nǹkan tí mo jẹ́ lénìí. So nínú ìrìn àjò mi pé èèyàn ní ìmọ̀, Ọlọ́run fún mi ní àǹfààní láti rin àwọn ìrìn kan láti acquire àwọn knowledge kan. Mo ṣe àwọn special courses kankan náà tó jẹ́ pé nínú àǹfààní àtòyè ọ̀fẹ́ tí èèyàn fi sọ pé Ọlọ́run ṣe tí mo ṣe kí ní ìlànà mo ń jèrè ẹ̀ lénìí. Inú gbogbo ayídáyé yìí ó wà lálá ẹ jẹ́ soft. Bẹ̀rẹ̀ iṣẹ́ orin láti kindergarten. Mo bẹ̀rẹ̀ láti ibi tó yẹ kéèyàn ti bẹ̀rẹ̀. Mo bẹ̀rẹ̀ láti ibi tó normal kéèyàn ti bẹ̀rẹ̀. Mo bẹ̀rẹ̀ láti inú ṣọ́ọ̀ṣì wa ní kékeré ni mo ti wà nínú ẹgbẹ́ akọrin ni mo ti ń bá àwọn akọrin jókòó because màámi àti bàbá mi náà wọ́n ti gbanú akọrin kọjá. So but pé máa kọ́kọ́ máa kọrin báyìí nínú church tẹ́lẹ̀ wọ́n máa kọ́ gbé sámbà fún mi. Máa lu sámbà máa lu agogo máa lu ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣùgbọ́n 1985 ní church wa a fẹ́ ṣe àjọ̀dún àwọn ọmọ kékeré. So kò sí anybody tó máa vocal sórí line nǹkan tó fẹ́ kí n ṣe. So wọ́n ní kémi kọ. So mo wá kọ orin yẹn nígbà yẹn. Ayé dẹ̀ gbà wọ́n dẹ̀ rí pé nǹkan kan wà ní ọmọdé. So ní 1987 church mi wá fẹ́ lọ ṣe competition bí kan. So èmi náà wá ní kí n lọ vocal. So bó ṣe di pé gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ ní pẹrẹwu nìyẹn. Mo wá bẹ̀rẹ̀ sí ní rí pé ó dàbí nǹkan tó wà nínú mi ó ju nǹkan tí èmi gan fojú ara mi lásán wò. Inú gbogbo ayídáyé yìí ó wà lálá ẹ jẹ́ soft. Ṣe mọ̀ pé tí ẹja ńlá bá ti sọ nínú mi gbogbo èèyàn ló wà mọ̀ nǹkan tó wọ̀n.
Èmi kọ́ ni mo fúnra mi lórúkọ yẹn. Orúkọ yẹn jẹ́ orúkọ tó wá láti inú àṣírí ìjìnlẹ̀ Ọlọ́run ní ọdún tí bàbá Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá tí wọ́n dolóògbé. Ṣáájú ọdún yẹn mi ò tí máa jẹ Ajidara, mo ti ń kọrin o. Àwọn kan máa ń pè mí ní àwọn orúkọ yẹn fọ́ ni torí báyìí máa ń kọrin, máa ń play keyboard gan. So àwọn kan máa ń pè mí ní bọ̀dà piano, àwọn kan máa ń pè mí ní Ṣẹ́gun International. Orúkọ tí mo dá yìí táwọn kan bá gbọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń pè mí ní Ṣẹ́gun International. Orúkọ yẹn dẹ̀ ní nǹkan tó bá dé. Ṣùgbọ́n ní ọdún yìí tí bàbá rà ṣaláìsí yẹn, mo wà lójú ìran, mo wà ní ojú ìran yẹn, mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà ṣùgbọ́n láti sùn dáadáa. So aláyẹ̀wò ṣe àlá lásán, aláìjìnlẹ̀ ìran ìjìnlẹ̀ ni. Mo rí pé bàbá rà ń kọrin ní orí stage, so mo wá lẹ́yìn stage yẹn, mo wá fi ọwọ́ tọ́ mánéjà bàbá rà ní ojú ìran yẹn pé kán jọ kán sọ fún bàbá rà pé bẹ́ẹ̀ náà fẹ́ kọrin díẹ̀. So bàbá rà ní mú wá, so bá ṣe mú mi wá, ó fi ọwọ́ báyìí bí wọ́n tó fi gbé mi rẹ̀ fi gbé mi gun stage, ó dẹ̀ ná microphone fún mi pé yá kọrin. So ìgbà tí mo máa wá jí, orúkọ yẹn jẹ́ orúkọ tí ẹ̀mí mi dá fún mi bí mo ṣe ń jí bọ̀. Orúkọ yẹn jẹ́ orúkọ tí a dá fún mi bí mo ṣe ń jí bọ̀ pé okay, mo ti jí ń sìn, mo fẹ́ máa dára, mo ti jí ń sìn kí n lọ máa dára. Ẹ̀rí pé nínú first album mo sọ yìí pé èmi yóò kọ orin yìí o, ayé yóò jó, èmi yóò kọ orin yìí, gbogbo ayé yóò yọ̀. So ibi tí Ajidara ti wà nìyẹn. Inú gbogbo ayídáyé yóò wà lálá, ẹ̀jẹ̀ soft. Ìyẹn ti ẹ̀ pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tí mo rò láti kékeré, ohun mi ọ̀sán rẹ̀ ni, máa ń kọrin bí sẹ́mọ̀ CAC background ni mo ní, máa ń kọrin bí, máa ń fẹ́ kó ohun mi tínrín. There's something tí mi ti sọ fáwọn èèyàn rí, ẹ jẹ́ kí n sọ lórí program yìí. Àwọn èèyàn máa ń bí pé who's my mentor. Mo ní lot of people tọ́lọ́run ti lò tí mo ti tẹ̀lé ìlànà iṣẹ́ ìránṣẹ́ wọn, bí àwọn bàbá wa ní Adédòkun kankan gbogbo mọ́ ẹ̀. Ṣé rí bí wọ́n ṣe máa ń pitch yẹn, mo máa ń fẹ́ kọrin bẹ́ẹ̀, mo máa ń fẹ́ pitch. Ìgbà tó yá tí mo wá bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin Gbénga Déwùsì, Bàbá Àtùnú, mo máa ń pitch. So nígbà tí kíní máa wá ṣẹlẹ̀, tí mo sọ pé mo rí ìran yẹn, pé mo jí yẹn, naturally ohun mi wá bẹ̀rẹ̀ sí ní heavy, ohun mi bẹ̀rẹ̀ sí ní heavy. Kò ń ṣe ẹsẹ̀kẹsẹ̀ lóhùn mi heavy tán. Ó ṣe take mi bíi 7 years kí n tó get bí àárín mi pé okay, kíní yìí okay, nǹkan tó lọ́wọ́ really ń sọ fún mi lélẹ̀. Tẹ́ bá lọ gbọ́ first album mi, ohun mi yẹn ó wà ní process sí ìsìn. So kò ń ṣe ẹsẹ̀kẹsẹ̀ ní, kò ń ṣe ohun tí mò ń lò láti ilẹ̀ ni mo wá ń lò ń sìn. Inú gbogbo ayídáyé yóò wà lálá, ẹ̀jẹ̀ soft. Tí ẹ bá wo profile mi ò kí n máa fi bẹ́ẹ̀ ṣe album. Mo ní ọ̀pọ̀lọpọ̀ life record ju album lọ. Mo jẹ́ èèyàn kan tó yẹ pé tẹ́ bá dẹ̀ wo gbogbo album tí mo ṣe, kò sí album tí mo lọ studio tí mo wá gbéwèé dání. Mo kì í máa ń gbéwèé dání lọ sí studio. Ọ̀pọ̀lọpọ̀ life tí mo ti ṣe yẹn, tó bá ṣe ń wà ni màá máa drop ẹ̀. So tá a bá sọ̀rọ̀ nípa album, mo ṣe pẹ̀lú oore ọ̀fẹ́ Kristi, mo a ṣe torí kò ṣe mí nìkan, pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn kan, but òun ni album àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe, ọba àwọn ọba lórúkọ ẹ̀. Mo ò dẹ̀ sọ́rí, ìdí tí mo lè ń sọ yìí, mo fi ń pe orí ẹni tó lọ́hùn lò láti mo wà ṣiṣẹ́ yẹn, wọ́n ti jẹ́ lọ́hùn pé ń sìn ní ọdún ìrànjọ́ lọ́hùn pé sọ́ba àwọn ọba lórúkọ ẹ̀ kò jáde kọ̀ntúnẹ̀ tó dáàdì mi ṣaláìsí táìmù yẹn. So mo fẹ́ padà sí mẹ́mórì yẹn mọ́. So lẹ́yìn ìgbà yẹn mo wá ṣe àjíǹde àti ìyè
òrè mo ṣe ní ìbejì àjíǹde àti ìyè. Lẹ́yìn àjíǹde àti ìyè mo ṣe lábẹ́ ọ̀run. Lábẹ́ ọ̀run yẹn òun ni mo fi fi èsì sí nǹkan tó ṣẹlẹ̀ sí mi lórí program lábẹ́ ọ̀run. So lẹ́yìn lábẹ́ ọ̀run ara bẹ̀rẹ̀ sí ní tú mi díẹ̀díẹ̀. Mo wá rí bẹ́ẹ̀ ni pé nǹkan tí mo ń ṣe kò ń ṣàgbára mi o, oore ọ̀fẹ́ Ọlọ́run ni o, mo wá ṣe his grace. Inú gbogbo ayídáyé yìí òun wà lálá. Ẹ jẹ́ soft. Tí a bá jẹ́ èèyàn tó yẹ pé ó máa sábà gbọ́ ọ̀wọ́ tẹlifíṣàn gan-an, ẹ rí i pé ní ọdún kan precisely 2006 program kan àti a máa ń wò, so tí mo fi ọlá ohun tí mo ń ṣe yìí mo fi ń sọ wípé program yẹn ibi ni ọ̀tá rò ṣùgbọ́n èrè ló dé jẹ́ fèmí. So nígbà tí wọ́n gbé story mi wípé mo fọmọ ṣògùn owó, pé mo ní mọ́tò 2 mo dẹ̀ ní ilé 6, ìgbà yẹn dẹ̀ rí mo ń ṣàwọ̀sùn ni, mo ń scott, gbà mí ò tí ì ní nǹkan kan, mi ò ní nǹkan tàbí pé mi mo ní ilé. Sọlá ò ní pa mí period yẹn because ẹ̀pẹ́ táwọn ọmọ Nàìjíríà bá ti gbọ́ pé wọ́n sọ pé nìkan ṣògùn owó máa lọ attack ẹnìyẹn ni. Sokoto pé àwọn èèyàn ní òye àti wá attack mi, àwọn ọlọ́pàá ti ṣùgbà mi, then àwọn èèyàn kọ̀ọ̀kan gbàgbọ́ pé mi lè ṣe. So òun ló bí tí mo fi ṣe lábẹ́ ọ̀run yẹn. Lábẹ́ ọ̀run yẹn mo wá fi fèsì sí nígbà yẹn. Then kó tó yẹ kó wá kí wọ́n sáré lọ ṣe rẹ́kọ̀dù yẹn ni pé ṣé wọn pé kọ́ ṣe lábẹ́ ọ̀run, wọ́n ṣe lábẹ́ ọ̀run ní èní. Ọjọ́ kejì mo lọ play ní party kan, ẹni tí mo lọ play fún ó wá kú níjọ́ Wednesday. So àwọn èèyàn wá bẹ̀ sí ní ẹ̀mọ́ ọlọ́mọdé ká ṣe sábà bí nǹkan tí ò dáa. So òun ló yẹ kí n ṣe lábẹ́ ọ̀run yẹn. Lẹ́yìn lábẹ́ ọ̀run mo wá ṣe his grace. If not for God's grace, mi ò rò pé ó yẹ kí n survive nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Lẹ́yìn his grace mo wá láǹfààní àti máa rí àwọn nǹkan kan díẹ̀díẹ̀ tó wà dé pé mo wá pé n tó ń ṣẹlẹ̀ yìí it's not by my power, it's God's divine grace. Mo wá ṣe divine grace. Inú divine grace ni mo ti sọ pé ká dúpẹ́ lọ́wọ́ àgbàdo tó jẹ́ ká rógì mu, ká dúpẹ́ lọ́wọ́ ìjìká tó jẹ́ ká ṣe ọdún digbí lọ́rùn ẹni. Inú divine grace ló wà. Inú gbogbo ayídáyé yìí òun wà lálá. Ẹ jẹ́ soft. Ẹ ṣe gan. Nínú ilé orin either juju, gospel or any other music, everybody ní ọba. Gbogbo èèyàn tó ń kọrin ọ̀n lọ́ba. Dáfídì wà ọba ni, Solomon ọba ni, ṣùgbọ́n adé tí wọ́n fún mi, ẹnìkan ti dé adé ṣáájú mi, ẹnìyẹn ni king of gospel music, King Olúfẹ́mi Ọ̀pálẹ̀mọ́ ni king of gospel music. Adé tí wọ́n fún mi òun ni king, ẹ̀rọ agbọ́n mi yẹn sọ, king of gospel lyrics and percussion oriented music. They contacted me. They said I want to show me for 10 years. 10 years. He did back to back. I want to play anything mo emulate. Ìyẹn Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá. Bí ti máa wà lórí stage ti máa ń kọ orin ẹ̀. Mi ò kí ń yà sí orin mi for hours, for 10 hours, for 15 hours, for 2 days. Táyì bá wà fún láti máa kọrin lọ, I will still maintain that music. And I want to say it here today. Èmi nìkan kọ́ ni mo dájú náà tó ń kọ bàtà yẹn. Bọ̀tún lórí bá kọrin tí ò bá dùn, ọ̀nà fẹ̀tì ààrẹ gbọ́. Ṣùgbọ́n oúnjẹ tí àánú bá sè, iyọ̀ kí n jà. Ẹ rí i pé kinní yẹn, kọ́sọ̀ ẹbí rèé ó lágbára o. Bàbá rà ní king of gospel lyrics and percussion oriented music. Tí wọ́n bá ń kọrin, bàbá rà ní. Tí wọ́n bá ń pèdè, bàbá rà ní. Tí wọ́n bá ń lùlù, bàbá rà ní. Tí wọ́n bá ń pa pé tí wọ́n bá ń
ìwé ọ̀rọ̀ bàbá àrà ni. Àwọn kan ní Italy wọ́n fún mi ní award kan ní 2012 wọ́n fún mi ní òpómúléró olúayé gospel, ìyẹn ni award tó bàbá àrà gbà látọ́ pé ní olúayé gospel, so òpómúléró olúayé gospel, so award yìí kọ́ compliment yẹn ni wípé iṣẹ́ tó bàbá àrà ṣe lẹ̀ káwa náà fi àǹfààní àtòrí ọ̀fẹ́ Ọlọ́run ká máa ṣe lọ. So award yìí àti tí bàbá àrà gbà nígbà tí wọ́n wà kò sí yàtọ̀ ní méjèèjì, kò sí yàtọ̀ ní méjèèjì. Adé yìí kò sí yàtọ̀ ní méjèèjì. Adé bàbá àrà is the percussion oriented music, the king of percussion oriented music and the gospel lyrics. Ẹni pé ọ̀rọ̀ ni bàbá àrà ń sọ nítorí ìṣẹ̀lẹ̀ làwọn náà mọ́ ọ́lé kọ́nà má gbà lọ́wọ́ wa. Inú gbogbo ayídáyé yìí ó wà lálá. Ẹ̀jẹ̀ soft. Pẹ́pẹ́ is pẹ́pẹ́. Either redeem, deeper, winner, fairness or CS. Pẹ́pẹ́. Ìrìnàjò yẹn deep. Màá sọ̀rọ̀ kan ṣáájú ṣe wọ́n pé àyìn bàbá rẹ̀ sọ pé wá gbà kàrà, wá gbà dùndún. Lọmọ kékeré fi máa ń mọ̀jú èèyàn. Then wọ́n ní olùtọ́ bá ṣe lójú ọmọ kékeré kì í parun láéláé. Lójú ọjọ́ pé títí di ọ̀la ẹ̀jẹ̀ sí ìsìn yẹn wà ní ara mi. Ẹ̀jẹ̀ yẹn wà ní ara mi. Mo máa ń gbàdúrà bí apọ́stù ni. Ìrìnàjò mi sí Celestia Ọlọ́run mọ̀ sí. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńgbà yẹn, ká láwọn ìṣẹ̀lẹ̀ yẹn ò ṣẹlẹ̀, bóyá Mósè mi kì bá ti fi Egypt mi sílẹ̀. Ṣùgbọ́n bàtà àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, ó jẹ́ kí ìrìnàjò mi sí Celestia kó yá. Nígbà tí mo jẹ́ I was ordained a pastor in CAC in 2002. So àwọn tó wá ń wò ètò yìí náà wà lè mọ̀ pé tí wọ́n bá jẹ́ pastor in CAC in 2002 and I was doing very good. Tó dẹ̀ ṣe wà mẹ́tí ti di èní máa ti dín kankan. Ṣùgbọ́n ní 2003 Olúwa rán obìnrin kan sí mi lára àwọn màmá tó máa ń gbàdúrà lọ́dọ̀ mi. Ó ní pastor mo ní ma, ó ní mo rí ní láàrin àwọn èèyàn wọ́n pọ̀, ó ní ṣùgbọ́n ṣẹlẹ̀ ni wọ́n á wojú pa mi nígbà yẹn. Mo ní sọ́kọ̀ ọ̀dọ́ máa sọ̀rọ̀ ó náà ń gbọ́. Mo ní sọ fún wọn pé ọjọ́ yẹn ò ní dé. Ọ̀rọ̀ mi dábẹ̀rọ̀ Pétérù. Jésù ní ó máa sẹ́wọ̀n káwọn kan tó kàn ó ní oníṣẹ̀lẹ̀. I told them spiritual pride àti ní tí mo wọ̀n gbà yẹn. Sọ pé ìpè yìí wọ́n bí mi pẹ̀lú májẹ̀mú yìí ni. Àwọn tó jẹ́ ọmọ ìjọ àbáwọn tó ń bá mi rìn nígbà yẹn mọ̀ pé tí mo bá rìn kíákí bẹ́ẹ̀ náà ni mo ṣe ṣédì sìn, bóyá ń bá ti lọ tó lágbára yẹn ti pọ̀ jù. Ọlọ́run dẹ̀ mú wáyé tó fi sọ tó fi gbé fútéjì yẹn wá síbi tó gbé sí i. Ìyá mi ò kí ń pè mí lórúkọ, ìyá tó bí mi ò pè mí lórúkọ, bàbá ló wá pè mí. Mo ní ọdún kan àwọn ìdojúkọ kan wáyé pẹ̀lú mẹ́sẹ̀ tí mo ti gbọ́ tẹ́lẹ̀, mo láti wá dúró mi wà lọ́dún ọkàn mọ́ àti CAC àti sẹ̀lẹ̀ àti dípà àti rìdìmù lọ́mọ. Bàtó yá mẹ́sẹ̀jì wáyé pé tó bá di next year ẹ darapọ̀ mọ́ so abájẹ́ mo ṣe nìkan wà mo ní ọ̀rọ̀ ọjọ́ ṣíṣẹ́ àbí òṣẹ́ wọ́n ní má ṣe ṣẹlẹ̀ ò pé wọ́n ń ṣoògùn, wọ́n ní má padà báwọn rèé wọṣọ funfun, wọ́n ní kí n má wọṣọ àdúrà pé wọ́n ń ṣẹbọ. Mo délé mo wọṣọ àdúrà ojú rí kété, ayé ẹ̀ wá wọ ọkọ̀ ìkẹyìn tá a gbé fún wa. Àní mo délé mo wọṣọ àdúrà ojú mi rí kété, aráyé ẹ̀ wá wọ ọkọ̀ ìkẹyìn tá a gbé fún wa. Ìjọ mímọ́ àṣírọ́ ni Sátánì ń pa, Jésù ló gbé sọ̀kalẹ̀. Àwọn onílù wa sọ pé wọ́n ní má ṣe ṣẹlẹ̀, wọ́n ní má lọ ṣẹlẹ̀, mo dé ṣẹlẹ̀ mo ríre ayọ̀. So crossing from CAC to Celestia is divine. Ọlọ́run fẹ́ kó rí bẹ́ẹ̀ ni, tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ kó strong gan, ẹ̀ kó jẹ́ pastor mi kan
kó wá di artist àti mo join ṣẹlẹ̀ ojú mi rí o àwọn artist celestial tó fojú mi rí àwọn kọ̀ọ̀kan nu wọn ohun tí wọ́n fi ojú mi rí pàtó dé stage kan ṣe pé ọ̀hún ọmọ orí ọ̀tí mi jẹ máa ka gbélé gan mo lè pàgbọ́ ní ọ̀rọ̀ náà mo wá dá wọn lóhùn padà nínú orin tí mo ṣe ń gbà yẹn nínú divine grace igbó dídí ni Dáfídì ń gbé bí ó dé ẹnìkan òjọba before them kò tí ì sí king of gospel lyrics bí ó dá dé ìlú òtòrò before them kò tí ì sí pan jẹ́fta ti fi tọjọ́ máa lé ọ̀tọ̀ ni mi sọmọ pé ṣe celestial by birth àwọn ọmọ ọkọ òde fẹ́ ó wálé ìgbà yẹn àwọn ọmọ ọkọ wọ́n pa ìtàn fún mi o wọ́n pa ìtàn gidi ìtàn wọ́n jẹ́ kí n mọ̀ pé eléyìí ò kì í ṣara wa wọ́n sọ fún mi bẹ́ẹ̀ lójú mi kankan ni ṣùgbọ́n lẹ́nu wọ́n máa ń dìrá ìpá wọn sọ ẹni tó yàgbẹ́ ni wọ́n ti gbàgbé bẹ̀mí tí mo kó ní gbàgbé àwọn ọmọ ọkọ òfin wa ni bí òde wálé ogun òṣè bí ò wálé wọn ò lè kógun èmi lòkúta tọmọ lè kọ sílẹ̀ tó padà àdí kókó lé sálámọ tó gbógi lóko dẹrù jẹjẹ fagbẹ tí ó rókó ẹwẹ báyà kan pọ̀ jù. So today I am now an honorary senior evangelist Ṣẹ́gun Daramola Ajidara lẹ́yìn ìgbà yẹn àtúntò wa kàn yín lórí mi bọ́ àti ìwọ̀ṣọ ẹ̀ so àti ìfẹ́ dárúkọ yẹn so God bless you sir. inú gbogbo ayídáyé yìí ó wà lálá ẹ̀jẹ̀ soft. ojú mi ti rí nǹkan tó pọ̀ gan ojú mi ti rí gan tí bá ní kí n máa kà kí n tábí yìí kó má di pé àná lo wákàtí tó pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan téèyàn ń rí tó fi máa ń sá fún iṣẹ́ tó yẹ kó ṣe ni mo ti rí. Bẹ́ẹ̀ni, I have been betrayed. Èèyàn ti já mi kulẹ̀, èèyàn ti tàn mí, èèyàn ti parọ́ fún mi. Mo ti sọ olólùfẹ́ nù, mo ti torí àìlè ṣẹ̀tọ́ tó nítorí àwọn ìlàkọjá inú iṣẹ́ yìí sọ èèyàn tí mo fẹ́ràn nù sọ́wọ́ ẹlòmíì. Bàbá ti ṣaláìsí lórí ẹ̀, ìyá ti ṣaláìsí lórí ẹ̀, àbúrò ti ṣaláìsí lórí ẹ̀, ọ̀gá ti ṣaláìsí lórí ẹ̀, ọ̀rẹ́ ti ṣaláìsí lórí ẹ̀. A lot of things has happened. Nǹkan tó pọ̀ lójú mi ti rí. Kò ṣeé kà ṣùgbọ́n àánú Ọlọ́run nìkan ló gbé mi dúró. inú gbogbo ayídáyé yìí ó wà lálá ẹ̀jẹ̀ soft. Ẹ ṣe gan ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Mi ò lè kọrin òyìnbó tí bá kọ orin òyìnbó nígbà tí mo kàn yà sí ibi tí èdè wo ló fẹ́ dùn tó èdè Yorùbá tí mo sọ yìí. Tí China wà fẹ́ kọrin wọ́n kọrin lédè wọn, táwọn Japan wà fẹ́ kọrin wọ́n kọrin lédè wọn. Òyìnbó sísọ is a borrowed language. Èdè Yorùbá ló rọ̀ mí lọ́rùn jù láti fi tu ọ̀rọ̀ pọ̀. Ṣé mọ̀ yìí pé nílé aláǹtakùn jáyìí sọ yóò kí n tán bẹ̀. So tí mo bá jókòó tí mo bá ń sọ ọ̀rọ̀ nínú orin tí mo ń kọ ó máa ń rọ̀ mí lọ́rùn gan. Ṣé lè mọ̀ yìí pé oníkálukú ló ń gbé ohun tí ó wà lọ́wọ́ ẹ̀ lárugẹ. Tí China wà fẹ́ kọrin wá kọrin lédè wọn, tí Japan wà fẹ́ kọrin wá kọrin lédè wọn. Kódà àwọn ìlú mi àtẹ́kùn wọn kì í sọ èdè míì yàtọ̀ sí èdè wọn ní international level tó máa wá interpreter. So my kind of music ó ní ṣe pẹ̀lú èdè mi. Tí má kọ orin ìbò wọlé ẹ lọ wo àwọn orin mi. Tí má kọ orin ìbò wọlé èdè mi ni màá fi vocal sí because òun ló yé mi láti sọ ọ̀rọ̀ láti tú ara ká. Ẹ máa jẹ́ pé àyè lẹ́nu nígbà tí mo wà ní school wàyẹ̀ kì mí Yorùbá mi èèwà ni. So mo fẹ́ràn Yorùbá gan, mo fẹ́ràn èdè Yorùbá gan, èdè abínibí mi. Kọ́nà kójọ kó bá wa tún lè ṣe. inú gbogbo ayídáyé yìí ó wà lálá ẹ̀jẹ̀ soft. Kò sí nǹkan méjì tó fàájú wípé gbogbo èèyàn fẹ́ belong. Wọ́n bẹ́ káyé rí wípé àwọn jáde àwọn ríta. N tó fà nìyẹn.
gbogbo èèyàn fẹ́ káyé rí pé àwọn jáde àwọn ríta. Ẹ jẹ́ káwọn kinní kan, ṣé ààrẹ ẹ tí ò lọ léwé rárá tó dẹ̀ níláárí tẹ́yìn ò bá rí rí mo ti rí ìkan náà àwọn ọ̀gá wa kan wọn lè kọ́ ọkọ̀ ara wọn lè gba graduate sẹ́nuṣẹ́ ọ̀pọ̀ rẹpẹtẹ tọ́nà bá ti dé àní Ọlọ́run máa fi ohun tí ò sí àfimú tó wà àfimú wà láàyè. So ohun tó fà tí iná àṣà wa fi ń jó rẹ̀yìn ni wípé a fẹ́ ṣe bí àwọn ẹlòmíì ṣe ń ṣe, a fẹ́ kọ́ àṣà, a fẹ́ sọ àti sọ àṣà aláṣàdọ́gba, àwa sọ àṣà tiwa di second class. Ìyẹn ò dẹ̀ dá kọ́nà máa fìyà jẹ wá. Inú gbogbo ayídáyé ni òun wà lálá ẹ̀jẹ̀ soft. Fúnra wa àfikọ́ náà fúnra ẹ̀ dá sí. Ẹ má fi gbé dáhùn pé bí mi ń sìn máa sọ pé bóyá kí gbogbo wa ká gbìyànjú ká padà sílé ká lọ bẹ̀rẹ̀ sí ní gbé àṣà wa lárugẹ. Ṣùgbọ́n ìyẹn kò lè possible mọ́. Ṣé ẹ mọ̀ wípé ẹ̀tàn ni Yorùbá fi máa ń tajà? À ń tọ́ra wa ní ẹ̀tàn ní tọ́lá sọ pé ẹ ká padà sílé ká lọ máa tún àṣà wa ṣe ká gbé àṣà wa lárugẹ. Àájọ sọ pé nǹkan tó lè ṣe nìyẹn o, but àwọn ti padà wọlé lẹ́bùn ni wọ́n padà pé my son must speak English, my daughter must speak English, let my children go to Canada and study. And ọjọ́ náà bá tó padà sí pé ẹ yẹ ká ṣe ohun tó yẹ ká ṣe lábàá tó rí tó yẹ ká rí láṣà Yorùbá. Inú gbogbo ayídáyé ni òun wà lálá ẹ̀jẹ̀ soft. Mo kọ nǹkan mo ní bàbá jàre wá o, òjò yìí tó ń rọ̀ jẹ́ kó dá o, kí ilé ayé yìí má padà jìnnì. Mo ní Ọlọ́run, mo ní ìbéèrè kan bàbá dá mi lóhùn o, bó bá jẹ́ ṣẹ̀ṣẹ̀ aláṣẹ dákun dáríjì, bó bá jẹ́ san ló ń ké o Ọlọ́run dákun jìbù rẹ o. Mo wá ní ẹ̀ka àrókò tá a pa ní kékeré ó mà ti wá ń gbẹ́bọ́ gbé tutù lọ́wọ́ wa, ilé àná tá a fi rọ́kọ́ ó mà ti wá ń wó páwọn àgbààgbà nínú wa, wàhálà ti wà gan. Àná orílẹ̀-èdè yìí ohun tí mo lè sọ ni wípé gbogbo èèyàn fẹ́ dán náà, gbogbo èèyàn fẹ́ dán náà, gbogbo èèyàn fẹ́ dán náà. Tí nǹkan bá ti jẹ́ wípé tí ìlú ò bá ti tòrò, ó yẹ kí tí ìlú ò bá ti tòrò, ó yẹ kí gbogbo èèyàn tí wọ́n rò páwọn fẹ́ bọ́ sí ipò iwájú wò wípé irú eré tí mo fẹ́ ṣàyè ìjàmbá wo ló máa ṣe sí irú ìlú tí ó tòrò yìí. Ṣùgbọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa kí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn pọlitíṣà wọn kí ẹ̀ ó dàbẹ̀ di nǹkan ṣá wọ́n jókòó sájà àkọ́kọ́ ìlú ti bàjẹ́ already ẹ tún wá bàjẹ́ sí torí pé ẹjọ́ àfẹ́kẹ́ jẹ́ number 1 citizen. Kò sí kan tó pọ̀ sí ìlú ẹ wò sá ẹ wò má ọ̀run yàbọ̀ ní ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ́ bá rò pé ẹ ní enough security tó lè guide yín, bí security yìí bá lè mú yín títọ́ náà wà lè mú yín ni. Ó yẹ ká jókòó, ìlú yìí ti jò ìgbà táwa ń dàgbà ta kiri lọ àwọn òbí wa. Èmi ní kékeré mi mo ti rí àyígbèrè, yes mo ti rí àyígbèrè, mo ti wà nínú team tó kọrin fún Ọlágbòsóyè Oyèlọ́lá nígbà yẹn UPT Unity Performing Troupe ní LASU. Mo wà nínú team yẹn náà, èmi gan ni number 2 vocalist wọn gbà yẹn. But problem ìlú yìí pọ̀. Bíbélì sọ wípé ire ìrẹ̀lẹ̀ ní àlàáfíà ní ọrọ̀ àlàáfíà àti ẹ̀mí gígùn wà láti wà. Orílẹ̀-èdè yìí orí time bomb la wà, ó bẹ̀ lè búgbà ò anytime, ó lè búgbà ò tó bá lè búgbà ò kọ́nà kó jọ ọ́ kó jẹ́ káwa náà ká remain kó sustain wa dé next phase.
torí pé kò yé mi mọ́, àrá mi wà mọ́, àárí agbára wa mọ́, ilé ìṣọ́ agbára wa tó jẹ́ church ó di wàhálà, mosque ó di wàhálà, ibi ìbílẹ̀ àárí, gbogbo àṣà gbogbo nǹkan tó so wá pọ̀ wàhálà ti wà ń bẹ̀. So ọ̀rọ̀ politics àti kínníkẹ́ndì mi. inú gbogbo ayídáyé yìí ó wà lálá ẹ̀jẹ̀ soft. tí ọmọ kékeré bá ń ṣe nǹkan tí ò dáa, ọjọ́ tí àgbàlagbà ti fún ní advice lórí nǹkan yẹn láàrò ìgbà àgbàlagbà yẹn ò fẹ́ràn òun. tí àwọn ọ̀dọ́ àwa ọ̀dọ́ wòyí tọ́ra náà a ṣe ọ̀pọ̀lọpọ̀ the youngest youth distinction náà ni ọ̀pọ̀lọpọ̀ the youngest or the youngest youth tí mo ṣe lè put there. ẹ jẹ́ kí gbogbo wa bẹ̀rù Ọlọ́run first, ká tó bẹ̀rù orúkọ àwọn òbí wa, ká tó wá bẹ̀rù àtúbọ̀tán. torí tó bá ṣe nǹkan kan lé ní nǹkan yẹn ò ní parẹ́, wọ́n bọ̀ wá fi nǹkan yẹn sọ orí ẹ lọ́la. bí mo ṣe wà yìí tí máa lọ sí sukùl àwọn ọmọ mi, ó máa ń já mi lára àti bọ́ọ̀lù ní mọ́tò. kí ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ bẹ̀rù nǹkan tá à ń tà síta nítorí owó, nítorí tá a fẹ́ jẹ. ẹlòmíì ti mọ̀ pé ẹ wáyé táwa náà ẹ̀sìn, àwọn bàbá kan ti ṣiṣẹ́ lẹ̀ lánàá, àwọn náà ṣe nígbà táwọn náà jẹ́ ọ̀dọ́, so lẹ́yìn sí wọ́n di living legend. ohun tí wọ́n ṣe kalẹ̀ yẹn wọ́n ṣe nígbà tí wọ́n jẹ́ ọ̀dọ́, kò ń ṣe ìsìn náà ṣẹ̀ṣẹ̀. bọ̀ ohun tó ṣọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó fi ń ta tàbí sáré ni pé ojú ń kọ́ wa, kò sí ìbẹ̀rù mọ́. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò bẹ̀rù òbí ẹ̀ mọ́, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò bẹ̀rù gbàgbé pé wọ́n ní ọ̀rẹ́ tó ń gun Lexus, wọ́n lè fẹ́ ṣe wúrúwúrú tó di àṣà káwọn náà dẹ̀ tó ń gun Lexus. àmọ̀ràn mi sí àwọn àdán ni pé jẹ́ ká bẹ̀rù ọjọ́ ọ̀la wa, ká bẹ̀rù àtúbọ̀tán, ká rántí wípé níta bá ṣe lénìí wọ́n bọ̀ wá fi pe orí wa lọ́la, ohun tó bá ṣe lénìí wọ́n á fi pe orí ẹ̀ lọ́la. èmi náà ti wà ní ipò tó jẹ́ pé mo wo ọjọ́ kan mo jókòó mo wọ́n bá pé ṣé mo lè kọrin làṣà. nígbà yẹn àwọn oníkan àtàwọn máa ń gbọ́n gbà yẹn, every day I think of you wẹ́wẹ́, àwọn ọ̀rẹ́ mọ orin yẹn, àwọn oníkan àtàwọn gbọ́n gbà yẹn, àwọn ọ̀jẹ̀ mọ́in tewétewé, ọ̀jẹ̀ mọ́in tewétewé, àwọn ọmọ Indomie ò lè mú ní tí mo kọ yìí. àwọn oníkan àtàwọn gbọ́n gbà yẹn, you don eat my car, òyìnbó rẹpẹtẹ, àwọn oníkan tí àwọn ṣẹ́mọ̀ àwọn orin ìgbàanì, àwọn hip hop ìgbàanì, àwọn ẹgbẹ́ tì mí bọ̀ láyé ìgbà sílíkì ọ̀tá mi ò ní yà kọ́kọ́ akọ́yẹyọ ní ọkàn, àwọn náà lè gbé wọnú church, a lè gbé wọ church. mo ti gbọ́njú akọ́yẹyọ ní ọkàn lẹ́sẹ̀ ní arábàárín báyìí táìmídégi orí tó mọ̀ kọ́ sí nígbà tó wà ní school a máa ń lùlù kan. tíṣà tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó, ó nà mí kò dùn mí ṣùgbọ́n kò ní ṣàǹfà ní ṣàǹfà ní ṣàǹfà. mi ò mọ̀ túmọ̀ ìlú yẹn bọ̀ ẹ mọ̀ gbàgbàgbà baseline máa ń lò gbẹ̀gbẹ̀gbẹ̀ tíṣà kan wá gbọ́lù wọ́n ṣe transfer wa ní n bá lùlù English ló ń kọ́ wa n bá lùlù ló bá ní kí n lọ kúnlẹ̀ sínú ọ̀nà n bá ń kébìkìdì mo ṣe aṣọ olùṣèdè láti lo ibẹ̀ English ẹ̀ bá kọ́ wa kò nà mí tòótọ́ kò tí náà ń gbà yàn bó wà padà wà nà ó ní mo ní wọn ní ṣàǹfààní mo lé mi kò sí bẹ́ẹ̀ mọ́, kò sí discipline mọ́, kò sí discipline mọ́, kò sí mọ́, kò sí discipline. Gbàtí àṣà ti kú ọmọ kékeré apàdà bàlàbàlà náà wọ́n sí àbọ̀ lọ́wọ́ torí ti di so wẹ́ kọ́nà kó jọ kó rọ̀ wá lọ́wọ́. inú gbogbo ayídáyé yìí ó wà lálá ẹ̀jẹ̀ soft. ẹ̀yin
olólùfẹ́ mi ẹ ṣeun tẹ́ dúró tì mí láìsí ẹ̀yin kí wàá ní mí gbogbo apá mi tó ń ga lẹ́ẹ̀kan yẹn torí pé ẹ dúró tì mí ni who am I tó bá sẹ́yìn mi owó yín ni mò ń ná ọpẹ́ ni mo mú adé ni ẹ ṣe gan mo wá ń dúpẹ́ lọ́wọ́ àgbàdo tó jẹ́ káàrúgì mu ọpẹ́ ńlá lọ́wọ́ ìjìká tó jẹ́ káṣọ ó dúró digbí lọ́rùn ẹni èmi wá láti wá fi ìyìn àtògo fún nílé ayọ̀ yẹn ó ṣe ọba látìlẹ́yìn mi Èdùmàrè ó ṣe ọ̀rọ̀ mi jọpẹ́ lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo rọ́jọ́ òní mo wá dúpẹ́ ìròyà ẹ wá àwọn tó olùṣe ìyìn àtọpẹ́ rèé fún olóore sára rẹ̀ àdìmúlà ọba ọ̀run ọba tó ṣohun gbogbo fún mi o láì gbowó àtògùn lọ́wọ́ mi Èdùmàrè èyí tó ṣe fún mi ga èṣe ká o tẹ́ bá ní máa kó lọ́la máa kó ilé àkún bọ̀ ju báyìí lọ ẹ ṣe gbọmọdé. Then ní ọdún yìí a fẹ́ ṣe concert ní base ibi tí mo wà nínú base ibi tí mo wà lórí fíìdì kan ní base tí mo wà ṣẹ̀fẹ̀jẹ̀ wá jẹ́ nǹkan tí o bá ti ta ọjà ẹ̀ láti inú ilé ẹ̀ káwọn alẹ́ mọ̀ pé so nínú ibi tí agbègbè tí mo wà mo fẹ́ ta ọjà mi mo láì ní sanwó rárá fáwọn èèyàn pé àìfowó wọlé ẹ wá wò mí ìrọ̀ I want to make my people feel that glory ìyẹn mo pè ní Ajidara in Abesan. It's gonna happen this year by the grace of God. So our programs tó wà lẹ́nu tó ní ẹ ṣeun gan. Inú gbogbo àyídáyé yìí ó wà lálá ẹ̀jẹ̀ soft.